wàhálà kò sí nǹkan lẹ́yìn Ọlọ́run, kò sí nǹkan kan lẹ́yìn Ọlọ́run. Èèyàn kọ́ lè máa gba báyìí kó máa bọ̀ báyìí Ọlọ́run náà ló wá padà sí o. ọ̀rọ̀ RMQK yẹn mi tí ìjọba lè sọ̀rọ̀ lé lórí, mi tí ṣetán láti sọ̀rọ̀ lé lórí, ṣùgbọ́n view tèmi yàtọ̀ báwọn ṣe ń wò, view tèmi ó yàtọ̀ báwọn ṣe ń wo RMQK, ó yàtọ̀ báwọn ṣe ń wò, ṣùgbọ́n not time for me to say anything about RMQK for now. Bàbá kí ó gba góòdì tọ́lá àwọn ló ń ta epo sórí oríta àbí orí ìṣù lọ́lọ́ ń ta kíní torí ìṣù ń pa bàbá kí ó gba góòdì. Gbogbo àwọn tó wà lábẹ́ ẹ̀ láti mọ̀ àsìkò ọ̀rọ̀ yẹn tí tò. Ẹ mọ̀ pé mi research mi máa ń jiná gan. Gbogbo àwọn tó wà lábẹ́ àwọn tó lọ ṣiṣẹ́ burúkú yẹn gbogbo wọn láti mọ̀, ṣùgbọ́n ó kù díẹ̀ mi tí mi gbé jáde. Ẹlẹ́ẹ̀kejì náà gbogbo alárí Umu Fìtínátì ìyàgbọ́n kan tó ń na jáde lánàá tó ń lo dàìkọ́ tó ń lo dèkó. Kí ló wà lábẹ́ nǹkan tí Umu Fìtínátì ń ṣe yẹn àsìkò ọ̀rọ̀ yẹn tí tò. Tẹ́lẹ̀ Umu Fìtínátì rí lánàá ìyàgbọ́n kan tó wá ń lo dàìkọ́ yẹn, tẹ́lẹ̀ gbogbo tó ń ṣe yẹn ó ní nǹkan tó fà o, ṣùgbọ́n kí ló fà mí ní sọ́lé ni wẹ́kẹ̀lọ̀ kó ní nǹkan tó fà. Páńpẹ́ tí ìtàkùn tí wọ́n dẹ fún àparò àgílíntì ló mú kí o kò máa gbọ́hùn. Tí bá ní ìtàkùn tí wọ́n dẹ fún àparò, ìtàkùn tí wọ́n dẹ fún àparò àgílíntì ló mú kí o kò máa gbọ́hùn. Gbogbo ọbẹ̀ kí wọ́n tó dákẹ́ yẹn nǹkan kan ṣẹlẹ̀ ní wíìkì tó kọjá yìí o tí gbogbo wọn sọ lé lórí o. Nǹkan kan ṣẹlẹ̀ ní wíìkì tó kọjá yìí tó ní agbára gan o tí gbogbo wọn sọ̀rọ̀ o. Ṣùgbọ́n mi kọ́ ni màá wá sọ ń sìn. Àwọn fún àwọn máa fò bọ́ta wọn wá sọ. Àwọn náà máa fò bọ́ta wọn máa wá sọ. Mi ì tí ní ìsọ̀nkan lé lórí ń sìn. Tó bá wá sọ tó bá parọ́ màá wá já irọ́ wọn pẹ̀lú ẹ̀rí tó dájú. Ṣùgbọ́n tí wọn bá ti sọ tó bá tó àsìkò màá padà wá sọ fún yín. Nǹkan kan ṣẹlẹ̀ ní wíìkì tó parí tó ní agbára gan tó dójú tí wọn gan tó dójú tí wọn tọ́lọ́hún járàǹkì wọn. Ṣùgbọ́n tí wọn sọ̀rọ̀ lé lórí. Ta ni pé nkí àwa ni kíní yẹn ṣẹlẹ̀ sí. Wọ́n ti máa fò bọ́ta, wọ́n ti máa pariwo, ṣùgbọ́n òye làgbà ń wò. Wàláì tàláì súnmọ́ bí láì Ọlọ́run járàǹkì wọn kan ní wíìkì tó kọjá yìí. Lórí aburú tí wọ́n ṣe tí gbogbo ayé rí pé wọ́n ṣe aburú, tí gbogbo ayé rí pé aburú ilé tí wọ́n ṣe, Ọlọ́run wá járàǹkì wọn lórí aburú yẹn, ṣùgbọ́n mi ní sọ̀rọ̀ lé lórí ń sìn. Wọ́n tánà wà lórí àwa ni tánà wà lórí kíní àwọn lọ́lọ́ kíní ẹ̀ lọ fífọ̀. Gbogbo àwọn pages wọn ló ti máa gbé. Ṣùgbọ́n òye làgbà ń wò gbogbo sínú. Tó wá lẹ́lẹ́kẹta tó wá jẹ́ tèmi gangan fún ara mi. Alhamdulillah rabbil alamin. Yorùbá ní bí kulé ò bá pa ni tòde ò lè pààyàn. Ẹ wá ti sọ fún yín o, tíyàn bá ní Ọlọ́run, tó bá ní Ọlọ́run, ikú lé ò ní pa ẹ tòde náà ò tún rí ẹ pa. Tó bá gbójúlé Ọlọ́run ni o. Wàláì tàláì. Ọba tí mo ní ni mo gbójúlé. Ọlọ́run tí mo wá ní yẹn, ó wá ń fi rẹ̀ wọ̀n mí pé òun dúró tì mí gbogbo ìgbà. So that wọ́n ní tí kulé ò bá pa ni tòde ò lè pààyàn. But tíyàn bá ní Ọlọ́run, wàláì agbára kulé ò ní káyàn. Ìbìlẹ̀ tàbí tòde. Mo rí àwọn kankan tí yóò ṣẹlẹ̀ ní wíìkì yìí tí mo á rí kí ọ̀sán yìí ń sọ àwọn kankan, mo á bùkẹ̀ lọ́wọ́ báyìí, mo á ní kí la ilaha illallah, àṣekú ń bọ́ mọ́ sùn, ọmọ òfúra ni mò ń bá sùn. Àṣekú ń bọ́ mọ́ sùn, ọmọ òfúra. Mo á padà wà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹni pé mo kọ kíní kan lánàá sórí péjì mi. Ẹ lọ déètì ẹ̀, máa padà sọ̀rọ̀ lórí ẹ̀ o. Mo sọ fún mi, mo ní pé I just smile láàárọ̀ àná. I just smiled this morning and then I said alhamdulillah rabbil alamin. O já sọ pé time to time. No power like prayer. Mo kọ sórí péjì mi lánàá. Wallahi tallahi. Ọlọ́run tún wá fi rẹ̀ wọ̀n mí ní dáadáa lánàá nípa aburú tí wọ́n ń gbèrò láti ṣe fún mi. Wallahi Ọlọ́run tó gbójúlé o, Ọlọ́run tó sìn o. Ọlọ́run tó gbójúlé, Ọlọ́run tó sìn o. Kò sí nǹkan kan lẹ́yìn Ọlọ́run. Ọlọ́run nìkan náà ni o. Lẹ́yìn Ọlọ́run náà ni o. Wallahi lẹ́yìn Ọlọ́run náà ni o. Tẹ́ bá rẹ̀ lómi gan, àwọn lómi gan tó bá tún fi nǹkan kan wé Ọlọ́run, ọ̀dọ̀ Ọlọ́run náà ń padà sí o. Tẹ́ gbogbo àwọn tó ń ṣe RMQK yẹn náà, tẹ́ bá lọ wò dáadáa, ọ̀dọ̀ Ọlọ́run náà ń padà sí o. Kò sí nǹkan lẹ́yìn Ọlọ́run o. Wàláì kò sí nǹkan lẹ́yìn Ọlọ́run o. Kò sí nǹkan kan lẹ́yìn Ọlọ́run o. Èèyàn kọ́ lè máa gba báyìí kó máa bọ̀ báyìí, ọ̀dọ̀ Ọlọ́run náà ló wá padà sí o. Ọ̀rọ̀ RMQK yẹn mi tí ìjọba ti sọ̀rọ̀ lé lórí, mi tí ṣetán láti sọ̀rọ̀ lé lórí, ṣùgbọ́n view tèmi yàtọ̀ sí báwọn ṣe ń wò. View tèmi ó yàtọ̀ sí báwọn ṣe ń wo RMQK, ó yàtọ̀ sí báwọn ṣe ń wò. Ṣùgbọ́n not time for me to say anything about RMQK for now. Not time for me. But I'm going to say, I'm coming to say something about it, but not now. So that mo kàn fẹ́ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni pé Ọlọ́run fún ara ẹ̀ ó ń fi rẹ̀ wọ̀n mí pé òun ń ṣe tiwa. So that tọ́rọ̀ bá wá rí báyìí, kò sí nǹkan tó yẹrú, kẹrù máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Kẹrù dẹ̀ máa fi àdúrà lẹ̀ kó máa fọ Ọlọ́run lẹ̀. Kẹrù máa fi àdúrà lẹ̀ kó máa fọ Ọlọ́run lẹ̀. Kẹrù máa sin Ọlọ́run, kó dẹ̀ máa bẹ̀ Ọlọ́run. Kó dẹ̀ gbà pé Ọlọ́run náà ló lè ṣe ohun gbogbo. Wallahi Ọlọ́run ló lè ṣe ohun gbogbo. Wallahi Ọlọ́run ló lè ṣe ohun gbogbo. So that gbogbo tí wọ́n wá ń gbà lérò káburú ṣọ̀tá mi Ọlọ́run wá ń dá aburú yẹn padà sọ́dọ̀ gbogbo wọn. Ọlọ́run dá wọn padà. Ṣùgbọ́n nǹkan bẹ́ẹ̀ dá yín lójú ni pé tẹ́ bá rí gbọ́n tó bá parọ́ kan, ọ̀kan ọlọ́mọ jẹ gbèsè kan, wọ́n ní kó lọ san gbèsè kan.
èmi ò jẹ́ anybody gbèsè èmi ò dẹ̀ san gbèsè kankan ọkàn lọ́mọ tọmọdé ṣe nǹkan kan ṣe wọ́n ní ìkọ́ ní gbogbo yẹn pẹ̀lú gbọ́dọ̀ ọlọ́mọ ṣe máa travel lọ́dún yìí tí gbogbo wa máa rí ẹni tó bá wá gbà wípé òun lè fò ẹyẹ tó bá lè fò bí àṣà ẹyẹ tó bá lè fò bí àṣà òun náà kó dán wò pẹ̀lú bó ṣe ní pé òun jọmọ onílùú tó òun níwèé ìgbélùú òun jẹ́ ọmọ Amẹ́ríkà tó kó dán wò kó fò bí mo ṣe ń fò tó bá bìdá kó fò bí mo ṣe ń fò àánú Ọlọ́run ni o traveling is my hobby kí n máa travel ní hobby mi mo tó bá dẹ̀ máa dé tí mi fi ní travel ọlọ́mọdé ṣẹlẹ̀ sí mi tomorrow pẹ̀lú ògbólọ́dọ̀ wòye ọ̀la mo tún travel out of the country pẹ̀lú ògbólọ́dọ̀ you are going to see me I'm going to post it wòye ọ̀la mo tún travel out of the country you understand because love me till miss me so that alhamdulillah rabbil alamin ẹ̀ka gbójú lọ́lọ́run Ọlọ́run ṣe àwọn oore tó pọ̀ fún wa lọ́sẹ̀ tó parí ṣùgbọ́n pé àwọn ò ní ṣetán láti wá pariwo ń sìn oore yẹn fún wa ló máa pariwo rẹ̀ mo kàn fi dáhùn yẹn lójú ní pé àlàáfíà la wà ìdùnnú la wà ayọ̀ la wà ìmọ̀ràn táwọn ṣe lórí wa gbogbo ìgbésẹ̀ tí wọ́n ń gbé ó ń jalè wọn lórí ni sọdọ̀ bàbá tí ó gba góòdù náà kẹ̀kẹ́ àlàáfíà ni wọ́n wà ṣùgbọ́n mo kàn fẹ́ fi kíní kan dá àwọn èèyàn lójú nípa àwọn èèyàn tó ń sọ̀rọ̀ bàbá tí ó gba góòdù ó ṣe gbá ó ṣàwo ṣe tí bàbá tí ó gba góòdù is a man of people ṣe yẹn ṣùgbọ́n kíní kan fẹ́ kẹlẹ́ mọ̀ ni pé tí wọ́n ní tọ́ bá fún yàn ní nǹkan tọ́ bá ó fà nǹkan fún yàn tí yàn ò bá ti béèrè kíní yẹn yàn kì í mọ iye torí pé wọn ò béèrè tí bàbá tí ó gba góòdù fún wọn kò yẹ kó wọ́n mọ iye ẹni tó wà ní nǹkan ti gba nǹkan padà kí o kò máa gbọ́hùn gbogbo géèmù tí wọ́n gbá lánàá níjẹta yẹn kí o kò máa gbọ́hùn àwọn oníkan tó fẹ́ sọ lórí social media mọ̀ for now anything pertain our issue we are going to pend it n tó kún sí ni pé àánú Ọlọ́run àti ohun tó lọ́n fẹ́ ṣe lẹ́fẹ́ rí àì àti sọ̀rọ̀ everybody to understand what is going on everybody to know what is behind of the those people everybody to mọ nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n ti mọ àwọn tó wà behind everybody ti mọ àṣírí kí wàá ló kù tọ́lọ́run fẹ́ ṣe Allahu alam Ọlọ́run nìkan ló kù Ọlọ́run nìkan ló mọ̀ but jó dá wa lójú ni pé Ọlọ́run ò sí lẹ́yìn alábòsí Ọlọ́run ò dẹ̀ ní gbé alábòsí n tó fi lè mú ìjọba ayé tí wọn ò gbé alábòsí tán ni pé ẹ̀yin méjèèjì ẹ máa kóra yín bọ̀ nílé ẹjọ́ táwọn kan wá ń sá nílé ẹjọ́ táwọn kan yọjú sílé ẹjọ́ yẹ kẹ́ ẹ mọ̀ wípé àkàmù wàhámínà fúhámù nas ihun tọ́lọ́run fẹ́ ṣe òun lè máa gbé lọ́dọ̀ èèyàn bọ́lọ́run ṣe fẹ́ dá ẹjọ́ ẹ̀ ẹnu èèyàn ló ti máa jáde ó túmọ̀ sí wípé Ọlọ́run fún ara ẹ̀ ń ṣe tiwa ọba tó wá ń ṣe tiwa kò ní fi wálẹ̀ nídìí ilé mọ̀kànnì kí sálámù sáwọn èèyàn mi ni pé akọ́lá jimmy ẹ̀mí aṣọ́pẹ́ Juma Mubarak may Almighty Allah continue to protect and bless and accept all our ibadah and prayer bijahi Muhammad Rasulullah sallallahu alaihi wasallam bákan náà gbogbo àwọn irú Ọlọ́run tó ti wà ní hajj báyìí Ọlọ́run mọ́ṣẹ́lá bá gbà ní ìbàdàn fún wọn mo kí Abba Zakama àwọn náà ti wà ní hajj Ọlọ́run mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Abba Zakama àwọn mi ní iṣẹ́ sọ Ọlọ́run ní last umrah tí mo lọ tàbá àwọn sọ fún Ọlọ́run pé àwọn náà fẹ́ gun àràfà ọdún yìí àwọn fẹ́ ṣe umrah ọdún yìí àwa fẹ́ ní wa ìsọ fún Ọlọ́run àwa dúpẹ́ pé Ọlọ́run padà gbọ́ Ọlọ́run dẹ̀ padà gbà alhamdulilayi rabbil alamin sọ ìdí eléyìí Abba Zakama Ọlọ́run kó gbà ní ìbàdàn gbogbo àwọn tó kù náà tó dé ara tó dé Mọ́kà báyìí tó wà Mọ́dínà ọlọ́ba àgbà ní ìbàdàn fún yín ẹ̀mí gígùn àlàáfíà tẹ́ fi ṣiṣẹ́ náà ọlọ́mọṣẹ́ làbá wa ṣe fún yín àwọn tó tún lọ ní ìkẹ́ àtiwá náà ọlọ́mọṣẹ́ làbá mi ṣe ní wọ́n fún wọn la hawla wala quwwata إلا بالله العلي العظيم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجع ولا حول ولا قوة إلا بالله العلي العظيم مع السلام وإلى اللقاء ẹ má gbàgbé o ọ̀rọ̀ wà o ṣùgbọ́n kò sáyé báyìí ọ̀rọ̀ dẹ̀ ń padà bọ̀ sálámù alaykum wa rahmatullahi wa barakatuh.